Aha, orúkọ mi ni Fẹ́mi Adébáyọ̀ tí gbogbo yín mọ̀ sí jẹ́ lílì oníṣó ẹ máa wo Bisi ológe show ẹ má kú ọmọ ẹ̀. Orúkọ mi ni Alhaja àti Olúwatóyìn Adùnní Jádesọ́lá bridal shop. I was so excited today for coming to Olabimpe Adunni Oyinlomo to our party. She's a friend indeed, and she's a friend in need. She's so wonderful, she's so kind, and she is a mother, she's a friend, she's a confidant for everybody. I love her so much. I love her so much. Ọlọ́run ọba tó jẹ́ ká rọ́jú ẹni á jẹ́ kó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú owó pẹ̀lú àlàáfíà àtẹ̀mí gígùn. Ó ti ṣe 50, á ṣe 60, á ṣe 70, á ṣe 80, á ṣe 100 nínú àlàáfíà, kò ní ṣe nínú ìdààmú. Ọlọ́run á jẹ́ kó jèrè gbogbo àwọn ọmọ ẹ̀ inú àdùn. Ìyá tó wà fún yìí, ìyá yóò ní mo sàárè ọmọ lágbára Ọlọ́run àtìlẹ́ ànábì mọ̀ọ́mọ̀ Ọlábímpé lágbára Ọlọ́run lọ́la kábà lọ́la bẹ́tìlátìk. Ọlọ́run àtúbọ̀ máa bá mi wà pẹ̀lú ẹ̀. Ọlọ́run tó ti ń ṣọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò ní fi sílẹ̀ lágbára Ọlọ́run. I'm so happy for her today. Ọlọ́run àtúbọ̀ jẹ́ kó jèrè àwọn ọmọ ẹ̀. Aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé pẹ̀lú àlàáfíà. You welcome. Orúkọ mi jẹ́ Bọ́lá, ọ̀rẹ́ Alhaja Bisi. So ẹ̀gbọ́n máa tó ń ṣe birthday lẹ́ni ẹ̀mí wọn á ṣe púpọ̀ ọdún láyé. Ọlọ́run á dán wọn mọ wọn sí. Isaac agbòrò, àwọn tó ṣe 50 wọ́n á ṣe 60, wọ́n á ṣe 70, wọ́n á ṣe 80, wọ́n á ṣe 90, wọ́n á ṣe 100 lágbára Ọlọ́run. Wọ́n á wá jèrè àwọn ọmọ wọn, wọn ò ní fojú sunkún àwọn ọmọ wọn. Ẹrù tálábíàmọ ò kí ń tún wọn ní bá wọn tú o, torí ẹ̀gbọ́n dáadáa ni wọ́n ń fojú pàwọ́ àbúrò wọn rẹ́, wọ́n ń wò pé a kéré, so wọ́n máa ń pọ́n wálé ní gbogbo ibikíbi tó bá ti rí wa ni. So many happy returns. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.